Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. We start. ṣé wọ́n lo bí Darosha tó bá tiẹ̀ já burú ẹ̀ ó dẹ̀ fílẹ̀ kó lọ jìyà ẹ̀ṣẹ̀ olórí burúkú ọlọ́pọ́n wájú mọ́ra rí àwọ̀ subhanallah ọlọ́run gan-an ó mọ bó ṣe máa ń pín nǹkan ẹ̀rù àwọn kan wà tó ń bẹ lọ́ọ̀rú ọmọ yìí tí wọ́n rí ó wá fún àwọn olórí burúkú ẹlẹ́sìn òsì méjì ọmọ ọlọ́mọ lọ sọ sílé ẹlẹ́sìn òsì méjì tábàtẹ̀ ni ó ti yan kádàrá pé kò ní nẹ́mí gígùn kò tiẹ̀ jẹ́ kó jẹ́ ilé ọ̀wọ́n ẹlẹ́sìn òsì méjì yìí ló máa sọ sí torí olórí burúkú ni Folashade ó ṣe mú bí bàtà ẹṣin wo wàá sáré lórí íńtánẹ́ẹ̀tì yìí wàá sáré ẹ̀mí àgbọ̀n Angela, thank you. wàá sọ pé ò ṣe bẹ́ẹ̀ mọ́. Thank you very much. Mommy Coffee o. Mo fẹ́ béèrè kọ́kọ́ lọ́wọ́ yín. Kí lẹ rí sí pé tá bá gba lawyer because Mommy Coffee. Kí lẹ rí sí pé tá bá gba lawyer because báwọn ṣe mọ̀ pé tó bá yẹ pé public ló ń deal pẹ̀lú kíní agbára bàbá ò lè ká wọ́n máa yí bàbá gírí wọ́n máa yí bàbá kí lẹ rí sí irú ọ̀rọ̀ yẹn. èmi sì fi pé bóyá ká ṣe ní sùúrù ni. Because ẹ wo bọ́n ṣe ń yí bàbá. Ẹ mọ̀dí tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ rí i pé àwọn ẹbí selective justice náà fẹ́. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹja ní sùúrù ṣó ti rí. Because ká máa wò bóyá bàbá bóyá wọn máa fara mọ́ ìyá Mohbad ṣó ti rí. Because èmi ṣe ń wò mi ì fi pé because tí bàbá bá lọ fara mọ́ ìyá Mohbad ìyẹn gangan ni ò dá tó léwu ṣó ti rí. In case in fact gan tí bàbá bá lọ fara mọ́ ìyá Mohbad ọmọ mo máa jápa. Ẹ máa jápa. Yes mo máa jápa nínú justice máa face front. Camera down. Tí wọ́n bá lọ faramọ́ kọ́ faramọ́ ìyá Mohbad yes there is still hope because bàbá Mohbad a máa always ṣe mọ̀ pé reaction wọn ní àná ní ìjọ tó ń ṣe corona bí bàbá wọ́n ṣe bìhéèvù yẹn ẹ ti mọ̀ pé through the kí ló ń pariwo àgbọ́yìn kí ní ariwo la kàn gbọ́. kí ló sọ. Ariwo la kàn gbọ́ àgbúṣẹ́ ìgbálẹ̀ ni. Okay ara okay mo ní pé bí bàbá ò ṣe react sí nǹkan tí Darosha irọ́ tó pamọ́ wọn mo ní pé mo ní it was as a result of the lawyer's instruction tó ti ṣe mọ̀ pé corona inquest kò kí ń ṣe court so wọ́n ní pé lawyer kò lè object sí nǹkan tí Darosha sọ wípé ó lè fẹ́ ní tì ní corona inquest wọ́n ní but tó bá dé high court or any court yẹn tó máa ní pọ́n fẹ́ lọ pé ibẹ̀ yẹn ni wọ́n ti lè object. Mọ̀mí kan fi ṣẹ́ lè dúró sójú kọ̀ọ̀kẹ́ bá a sọ ariwo wà ń bẹ̀ yẹn àgbọ́yìn tó wáyé pẹ̀lẹ́. ẹgẹ rọba ṣó bẹ́tà lójú títì mo wà ṣá. So because Folashade ó ń tẹnumọ́ ọ̀rọ̀ pé ṣèbí bàbá wà ń bẹ̀ bàbá ò ṣe sọ pé òun ò sí ń bẹ̀ gbà tí wọ́n ẹ̀ ń bá ń pé òun ò sí ń bẹ̀ òun ò sí pé kò ṣe máa object ṣẹ́rí
corona inquest bàbá ò lè object wọn ò lè because ibẹ̀ wọ́n ní pé kò ṣe high court so wọ́n ní kó máa fẹnu ya pépà sí kinní lọ pé he can say anything so òun ló ṣe dàbí pé táwọn èèyàn ṣe fi pé bóyá bàbá fẹ́ fara mọ́ ìyá Mohbad but ẹ jẹ́ ká sì ní sùúrù mi rò pé bàbá máa fara mọ́ ìyá Mohbad because bàbá máa act according to lawyers instructions ni ṣó ti eyín bẹ́ẹ̀. so ẹ̀yin wá kílẹ̀ ìwọ̀n sọ pé ẹ fẹ́ jápa pé ẹ̀ ní ṣe justice mọ̀ pé tí bàbá bá. mo ní pé tí bàbá bá lọ fara mọ́ ìyá Mohbad because ìyá Mohbad definition justice for Mohbad ìyá Mohbad ni wípé kàn exonerate Darosha number 1 lọ́dọ̀ ẹ̀ kàn exonerate Darosha kàn dẹ̀ exonerate àdúrà so tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kí wọ́n ní justice tá à ń wá because the last time I checked I discovered that àdúrà àti Wunmi gangan ni the principal actors as in principal suspects àwọn yẹn náà wà lókè tí Mohbad so kò sí bí Mohbad àdúrà bó ṣe máa ṣe yọ kúrò nínú fíìmù yẹn then Darosha náà òun náà lè yọ so tí ìyá ìdí tó fi lè yọ wà ó lè yọ ìdí tó fi lè yọ ni pé tí àwọn family bá yọra wọn ìgbà tí ó ṣe pàdúrà ló pa Mohbad Wunmi ló pa Mohbad tó bá lè witness against Wunmi. àdúrà máa sọ nǹkan tó ṣẹlẹ̀ but àdúrà is not ready to say anything ìyá Mohbad is not ready for àdúrà to say anything so kò sí bí ìyá bàbá Mohbad tó ṣe máa lọ ṣe fi tinú ilé tó jẹ́ wípé wọn ò ní kó sí bàbá Mohbad lórí because the other time ni ìyá Mohbad sọ wípé òun lè mú dòsí pé because òun nípìnlẹ̀ dòsí òun lè set ẹ̀ up so tí bàbá Mohbad bá lọ tó máa lọ gbà sí pé kán lọ fẹ́gun egun inú ilé àbí kinní kan tinú ilé kán lọ fi bọ́ èmi máa withdraw because it is finished nǹkan tí Folashade dúró fún nìyẹn and that is what ìyá Mohbad stand for. And what is the essence of talking about kíní kan tó lè ṣe lèèyàn dúró dè so I cannot just be wasting my time for good 1 year. So tó máa ti lọ fi kíní kan nu lẹ́tọ̀ọ́ yẹn that is bàbá Mohbad ti sọ kọ́ǹpù sí fún ìyá Mohbad nìyẹn and they are going to do it according to what she wants as in woman so that is it. Tẹ́mi bá ti rí the best thing ni pé kí bàbá Mohbad kó máa ṣe nǹkan tí wọ́n ṣe lọ kó focus lórí àwọn lọ́ọ̀yà wọn so that is it. Another question. Kó máa ṣe but kó stand lórí stand wọn because if Another question. Ẹgbọ́n pa owó GoFundMe àtowó Access Bank wọ́n ní the money has been used pé ó kàn dẹ̀ngẹ̀ síbẹ̀ ni pé ó nẹ́ni tó lówó. Ta ló sọ bẹ́ẹ̀? Ìyẹn náà tún gbé kiri o wọ́n ní wọ́n sọ wípé ẹ máa gbọ́ wọ́n ní màmá olówó kan àbí mo parọ́ ẹ̀yin panelist ẹ̀yin comment section ṣe é tí gbọ́ wọ́n ní màmá olówó kan ló gbówó lẹ̀ wípé wọ́n ti lo owó onu GoFundMe wípé a kàn ń wò ń bẹ́ẹ̀ ni. kàn mú ìyá olówó yẹn kàn gbé jáde Sherry, me I will not promote what is not promoted. I will not what is not talkable because when you are talking like this now nǹkan mi náà fẹ́ gbé síta fún wa láti máa sọ. wọ́n ní ẹgbọ́ wọ́n ní Bukky say that ka comment na. I let them come I will ask her èmi máa will ask. wọ́n ní Bukky sọ bẹ́ẹ̀. They should bring proof. Because commenters cannot be trusted at times. You see, commenters here, some people are from Wunmi team. They will come and disguise. So I will not trust comment section and I will ask her. Mommy coffee tó tọ́ ní Bukky Jesse sọ. Bukky Jesse sọ. Mo wà lórí life yẹn enjoy ẹ̀ Bukky Jesse sọ. Mama kò sí, mo máa bèrè. I will ask her. Ẹ bèrè. Wọ́n ṣe gbé kalẹ̀ ní wípé àwọn ti kọ́kọ́ gba owó àwọn ti yáwó lọ́wọ́ èèyàn kan
táwọn fi ń bá iṣẹ́ yẹn lọ fún lọ́ọ̀yà kó tó wá di pé owó yẹn àwọn máa rìtọ́ọ̀nù owó yẹn padà fẹ́ni yẹn so ẹ confirm. Yes. Ẹ kú ètò. Òótọ́ ní Bukky ti sọ tipẹ́tipẹ́ gan. Ipò owó yẹ olówó kan ló gbé owó sílẹ̀. Ó fún lóda kó lẹ́nu yẹ. Òun náà ló gbó ló ra mọ́tò fún bàbá. Ológbó lẹ̀ tán fi ṣe lókè ní pé owó àwọn owó tó ń dá yà wọn máa padà fẹ́ nìyẹn ni. Pé ìyá olówó kan ló gbówó lẹ̀. Tó wá jẹ báwo ni ìyá olówó ṣe mọ báwo ni ìyá olówó báwo ni ìyá olówó ṣe mọ iye tán fẹ́ dá. Báwo ni ìyá olówó ṣe mọ̀ pé ẹ̀yẹn pé kú jìbì kíkẹ́ bí ẹni náà bẹ̀ lọ́wọ́ in tó sọ gangan nìyẹn ó sọ more than 4 times lórí program. Èmi náà pè olówó náà ń dá yẹn ló fi bẹ́ẹ̀ gbé kan máa dàgbà pé wọ́n gbé káàkiri gbogbo sí platform pé kànjọ kan dà pé because owó yà láti dá padà fẹ́ nìyẹn ni tó dídì sọ bóyá wọn á ti ń gbà tó wà ó kù ni o bóyá ó tọ́ ni o ẹ̀pẹ́ kú jìkẹ́ kọ̀ọ̀fà bọ̀ ó tọ́ ni pé owó yẹ wọn máa dá padà fẹ́ tó ní ni. Like a month ago she said that like a month ago. Yeah, èmi náà pè. Hello sir. Ẹ ó dán mà. Ẹ ó dán ẹjọ́. Mọ́mí Láìtàn. Ẹ káàárọ̀ mà. Irú nǹkan tó ṣẹlẹ̀ ni pé paparano ló bà gbogbo kìíní jẹ́. Ìgbà tó ti ń report GoFundMe, wọ́n ti gbé hold lé lórí. So wọn ò lè yọ owó ń bẹ̀ gbogbo time yẹn. Àwọn èèyàn report GoFundMe. Wọ́n bẹ̀rẹ̀ sí send email sáwọn GoFundMe pé fraud ni la fi ń ṣe. Wọ́n gbé hold lé lórí. Wọn ò lè yọ owó ń bẹ̀ lọ́ fi lọ yáwó. Wọn ò lè yọ dime níbẹ̀ ní gbogbo time yẹn. Ìgbà tí gbogbo paparano yìí tó ń drag GoFundMe. Contact GoFundMe. Contact restaurant mi kan bring restaurant mi down. Wọ́n yá owó ṣe èké ṣáàṣe gbogbo owó bẹ̀ náà fi yáwó. Wọ́n sanwó fọlọ́wọ́ ìtó bá dẹ̀ kú mi mọ̀. Gbogbo ìgbà náà fi gbé wọ́n gbé hold lé lórí. Ara àwọn nǹkan tá à ń sọ pé wọ́n hide fún wa náà nìyẹn. Why tán fi ní sọ fún wa in the first place? Ṣé fraud ni lóòótọ́? Ìyẹn ló fi lọ yáwó pé káwọn má dúró de GoFundMe jẹ́ káwọn bá. Wọ́n wá sọ èlò náà wá yá. Wọ́n fi lọ yáwó. Èlò náà wá yá. Mi mọ̀ pé wọ́n yá o. Mi mọ̀ iye tọ́yà o lè pe Bukky kò béèrè lọ́wọ́ ẹ̀. Èmi náà pè. Sọ́kà tó fà tán fi lọ yáwó nìyẹn lèmi ṣe mọ̀ bẹ́ẹ̀. All right, ẹ ṣé gan ma. Ẹ ṣé ma. Ẹ ló bá làtún. Ma. Ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀. Ní àná tí mo wà lọ́dọ̀ ọmọ mi Jókè, ó wá sọ pé lórí Punch àwọn tí Madam Coffee ṣe sọ̀rọ̀ nísìnyí mi ṣe rántí. Ó wá sọ pé lórí Punch lánàá àwọn legal team wípé ó ti gbé ọṣàkọ yẹn nǹkan yẹn ó pọ̀ gan-an síbẹ̀ gbogbo ẹ̀kántà tó ń face wípé ìgbà táwọn fẹ́ ṣe gbọ́dọ̀ gbogbo wọn ti bẹ̀rẹ̀ ṣàwọn tí ní àṣeyọrí kan lórí gbogbo nǹkan yìí wípé ìgbà táwọn fẹ́ ṣe autopsy private autopsy wípé àwọn lọ sí ilẹ̀ Haúsá wípé gbogbo wọn reject ẹ̀ wípé àwọn ò lè ṣe àwọn ò fẹ́ wàhálà government wípé ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dà ọkọ̀ state yẹn lóríṣìí méjì nílẹ̀ Haúsá tó lọ pé gbogbo wọn reject ẹ̀ nípa báwọn àwọn ò fẹ́ wàhálà government báwọn ò lè ṣe ọ wá pé at the end ṣàpẹ́ àwọn ṣáà rí ẹnìkan tí ó fẹ́ ṣe ní ẹgbẹ́ London ló wá ti wá ṣe last nísìn ọ wá pé ẹnìkan ní London ló wá ṣe wá ṣe wípé so gbogbo nǹkan táwọn ń ṣe wípé problem táwọn rí àwọn ọlọ́pàá ni wọ́n ní àwọn yan ṣáà ń bí gbogbo everything down wípé wọ̀nyẹn káwọn rojú ṣe àwọn ṣiṣẹ́ but kò yọ wípé àwọn ọlọ́pàá pé wípé gbogbo everything wípé ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì wà níbẹ̀ wípé so ọwọ́ à ń sọ nínú ọ̀rọ̀ yẹn pé tí alọ́ba tó bá pọ̀ òun rẹ̀ láti sọmọ òun lẹ́nu àwọn rẹ́dì bẹ́ẹ̀ ni wípé ó ti sú wọn gbogbo nǹkan tó ń ṣe kò tí ì sí achievement níbẹ̀ ipe dàbẹ̀ nípa alágbára wà níbẹ̀ pé ó ṣàpèsè everything down bó táwọn ṣe ń ṣe kò sí achievement nípa gbogbo everybody ń reject ẹ̀ nígbà tí ọjọ́ ṣàṣọ gbogbo yẹn bẹ́ẹ̀ nípa àwọn legal team gọ́sẹ̀ gan ó ti ń sú wọn sọtọ́ ìsọ̀rọ̀ yẹn ó wà ní Punch ọkọ̀ ó pọ̀ gan-an sí ibẹ̀ nígbà àtúwá lọ sínú Vanguard King White òun náà tí wàá lọ gbé síbẹ̀ ipe kí gọ́vnà Sanwó-Olú ipe òun jọ òun bẹ gọ́vnà Sanwó-Olú kó bá wọn màmá àti bàbá kọ́
so that kọ́ba lè ti lọ sí ọmọ yẹn àti ìyàwó àti bàbá àti màmá Mohbad ibi kọ́ba wọn parí ìjà kọ́ba lè ti lọ sí ọmọ tó pọ́nmọ yẹn ti ń pẹ́ lẹ́ẹ̀dì. So nísìnyí ẹ bá rí pé ó wá ní pé ká gẹ̀ẹ́tì public ni wọn gbọ́ fúnra báyìí tó bá rí public ló bá ṣe ni gbogbo eléyìí ò ní sí bẹ́ẹ̀ ní pé àwọn legacy náà ní sí náà gbogbo náà wọ́n ń ṣe ipe ẹni tó wà níbẹ̀ níṣẹ́ lọ́kàn press gbé everything down nípa especially àwọn ọlọ́pàá nípa gbé everything down ṣe gbogbo lọ́kàn press down káwọn tó rí àwọn àbáwọn ṣiṣẹ́ gbogbo oníkálùkù ń sápá wọn fẹ́ problem government. So àwọn náà kò tí ṣàṣeyọrí ọ̀kan lọ́dọ̀ wọn nísìn ní orí platform àmọ́ mi dókè lè ń gbà wọ́n sọ bẹ́ẹ̀ pé gómìnà àwọn oníṣòwò mọ́ nìyẹn nísìn báyìí nísìn ọ̀rọ̀ pé owó tó wà ní GoFundMe nípa pé gbogbo obìnrin àtà gbèsè lọ́ máa fi san ìgbé nísìnyí so káwọn máa sanwó mi àwọn legal team náà nísìnyí ó ti dàbẹ̀ nípò tí ń rẹ̀ wọ́n tó ti sọ bẹ́ẹ̀ pé tàbí tí ó bá dákùn mẹ́rin máa fi lọ san ọmọ òun lẹ́nu kó lọ sí nítorí pé gbogbo ẹ̀rìn náà ń ṣe kàn tọ̀nẹ̀ dáhùn ni and then yẹn tí wàá lọ bẹ́ẹ̀ ní títí Fọláṣadé tó sọ̀rọ̀ lánàá tẹ́ bá notice ó fẹ́ tú o bàbá lọ́ba àtàdúrà àti prime boy lọ́bẹ̀ tú òsì ní kìíní yẹn ó ń sọ bẹ́ẹ̀ lọ pé ṣé Darosha àmọ́gbà tí nǹkan ṣẹlẹ̀ ṣé wà nílé àdúrà tó wà nílé ni kò pè ní kó ṣàlàyé fún wọn. So tọ́ba ti rí bọ̀tìyá Mohbad wọn ò ní làákàyè bí wọ́n ti gbọ́pọ́lọ wọn yẹn gbọ́pọ́lọ wọn náà ṣìkàṣìkà ó máa fi ṣe ra ẹ̀ ní òun ti ya Mohbad kò wọ́n débẹ̀ kò rí ń bẹ̀ pé ipò fẹ́ pé àbúrò ohun tó fẹ́ fọgbọ́n ti ìjẹ́ náà lọ sẹ́wọ̀n kí ẹ̀ náà ṣe ẹ̀wọ̀n nítorí pé kò sáìdì àdúrà ó ń sọ lánàá pé kọ́bìrì lọ́wọ́ àdúrà wà nílé ṣùgbọ́n ló wà nílé ṣé Darosha wà níbẹ̀ ipe kọ́bìrì lọ́wọ́ wọn àdúrà àti Wùnmí àwọn ọlọ́mọ ń pa ẹ̀ kọ́ bá bèèrè ọ̀kan lọ́wọ́ Darosha anybody tó bá fi ti mẹ́nu bá Darosha gbogbo yín àwọn oníjèrè ọmọ. So òun ní ká wò nítorí pé pọ́ǹchì yẹn àwọn yẹn sọ síbẹ̀ ó kún bẹ̀ gidi nígbà ó ti ń sún wọn gbogbo ẹbí tuntun sọ gbogbo náà ń wá gbogbo ẹ wá believe gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ nísìnyí ó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ wọn ò wá sọ fẹ́ anybody níta Mr. Muwaya wọn máa pè wọn yẹ kẹ́ anybody gbọ́ ẹ̀yin ẹ wo nǹkan tí Bukky Jesse sọ níjẹta ọgbọ́n pé owó petition ẹ ṣáà yí pé à ń sọ pé nǹkan petition yóò gbé kò move àṣé pé náà àwọn àtijọ́ ìṣòro ẹ̀ ló ń bá tẹ́pọ̀ ń bá yí competition tẹ́pọ̀ yẹn ò kú lójú kan gbogbo ẹbí àdéhùn apá àwọn iṣẹ́ underground àdéhùn náà ní sínú kò sí achievement kò sí nǹkan kan nígbà tó gbàtí yẹn yà á pé ọdún kan ní ẹ̀yìn lẹ́gàtì wọ́n yà gbé bọ́ọ̀sì àgbẹ̀ wọn tẹ̀lé àyè ọjọ́ yìí kò sórí kò sí nǹkan kan gbogbo bí tẹ́ gbé lọ ọ̀hún jẹ́ ti yán ṣe gbogbo ẹ̀ gbogbo yẹn joseph gan ó jẹ́ káwọn èèyàn wà piece of ní àná ipe òtẹ̀ tí ń sú àwọn and the muscle kọ́yẹ́ káwọn mọ̀ bóyá àbálọ́ba joseph gan bóyá ó ti jọ sọ lẹ́yìn ní pé ẹ jẹ́ ká máa ṣe àṣìmá reconcile nítorí gbogbo tó yẹ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni wọ́n sì fẹ́ reconcile bẹ́ẹ̀ ni kò fẹ́ pera wọn kọ́ bá wọn sọ ó máa ju ipò pátápátá àti ń jà láti mú nǹkan bí almost a year a máa wà useless. Madam Yeti ẹ wo nǹkan tọ́wọ́ èèyàn ń kọ ẹ má ti conclude wọ́n ní kẹ́ lọ ka kíní ẹ ní kò rí bẹ́ẹ̀. ẹ hold on oya hold on Yeti ẹ bá mute. mo máa ta fúnra mi. Yeah, all right. Hello. Ṣé ti wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni Mr. Coffee Aunty Coffee. All right, ẹ fún mi 1 minute ẹ jẹ́ ń dá kọ́là mi lóhùn náà. Hello kọ́là. Hello. Mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí nǹkan tí Sister Coffee sọ ni. All right. Ṣẹ́rí láti fẹ́ èmi náà support nǹkan tí Sister Coffee sọ. Ipe ká ní sùúrù lórí ọ̀rọ̀ pé a tún gba legal entity kankan ṣó ti yé yín sìn. Iye tá a bá tó fi da owó sórí legal entity tún ṣe ká ṣe báyìí. Ẹ jẹ́ ká invest sórí private investigators. Ṣé rí àwọn irú iṣẹ́ underground tí Uncle Yomi Fabiyi ń bá wa ṣe yìí? Nítorí àwọn ní ojú, wọ́n jẹ́ ẹni mímọ̀. They will go after them. Tá a bá invest sórí private investigator, ó máa wà answerable to us. Ọmọ máa fún yín ní weekly report owó tẹ fún wọn iṣẹ́ iná ṣe. If not binary day, evidence will not uncover. Now, tí àwọn gọ́ọ̀mẹ̀ntì bá ń block àwọn legal team tí wọ́n store wọn tí wọ́n fẹ́ kí things move síwájú, tí public bá rí fact findings wọn, tí wọ́n ṣe rí kò sí bí criminal ṣe máa perpetrate evil kankan, there will be loopholes.
loopholes yẹn òun là ti uncover and loopholes yẹn ọkọ̀ need ẹni tó máa exploit tó máa mú jáde ni and any other person kan lè máa lọ káàkiri pé mo fẹ́ mọ̀ nípa ilé mo fẹ́ mọ̀ wọ́n máa go after ẹni yẹn but there are professionals àwọn undercovers yẹn wọ́n wà ká lè invest lé lórí tí wọ́n lè ṣe iṣẹ́ yẹn fún wa tí a bá wá ní evidence wọn pa lọ́wọ́ tá a ready láti move on bóyá gọ́ọ̀mẹ̀ntì máa sọ fún wa pé ìkọ́ta tí wọ́n gbé dání àwọn ò lè welcome men now to Folashade ẹ má yẹ ká expect kankan látọ̀dọ̀ Folashade she has nothing to give àdúrà ọmọ ọkọ tó ṣẹlẹ̀ gbogbo àwọn tó wà ní inú ilé yẹn láti sinẹ wọn kò dákẹ́ nítorí Ọlọ́run wọn ò dákẹ́ nítorí wọ́n support Wunmi wọ́n believe pé they all walked away with settlement gbogbo wọn gba owó wọ́n dẹ̀ mú lẹ̀lẹ́ lórí òun ni wọ́n ṣe dákẹ́ tí wọ́n dákẹ́ yìí wọ́n lè jọ pawọ́pọ̀ fún wọ́n bí tó pa Mohbad nínú ilẹ̀ but there is settlement somewhere ló pa gbogbo wọn lẹ́nu mọ́ so mo mẹ́ka tún wáńgò yẹn sà ni mo ṣe ní kí n contribute lè. all right ẹ ṣe gọmọ ẹ ṣe. ẹ jọ kẹ tó pẹ́ níbọdì ẹ ká sàn mo kí gbogbo lé issue tí ẹ wá padà tún bring up lẹ́ni mi ò gbà pé ó yẹ kẹ́ ẹ tún ṣe padà bring up ẹ̀ because a ń lọ bí 2000 lórí show ìlànà nígbà tí à ń tẹ̀ ń bèrè lọ bọ̀dá Yomi wọ́n di adẹ̀ ti conclude pé a máa gba private lawyer ìyàn kan náà dẹ̀ ti bá yín sọ̀rọ̀ ló dẹ̀ ti bá yín sọ bí ẹ ṣe máa rìn bí ẹ ṣe máa rìn so it's no going area a máa gba private lawyer it's over a year now tí kò sí anything kò sí nǹkankan ipe ká sì dúró ká sì ní sùúrù ní sùúrù kankan mọ́ a máa gba private lawyer kí ni ẹ ó dọ̀nà jù mo bá sọ fọkàn mo pé èyí pọ̀ lórí platform. àní tẹ́ bá ti pẹ́ máa ní sùúrù àníkẹ́ ó dọ̀ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́. àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó sọ pé ká gba àwọn private bí oníkan tán náà gbé private investigation tán náà gbà tán ní ká gba ọ̀tẹlẹ̀múyẹ́ kí ló fún wa ní evidence to prove páwọn náà ní gbàbọ̀dẹ̀ èèyàn kan ti fún yín ní ìkànnì kan ti sọ fún yín lọ́wọ́ láti. mo ti understand àwọn tó sọ ṣáà ní sọ̀rọ̀ ẹ ló ó yẹ sọ̀rọ̀. yà ètò mo rí pé gbà tí mo rí tọ́ka kínní yẹn mo wá rí i pé ẹni tó pè tó sọ̀rọ̀ fún mi màá sọ nǹkan tó sọ fún mi fún yín bọ̀dẹ́ bá kò lórí láì máa sọ ṣọ́ọ̀ṣì tó ti wá fún yín. ṣe rí bàbá ìlérí olúwa ó láti múra sí ọ̀rọ̀ DNA yìí gan ni ẹni tó sọ fún mi nǹkan tí Bukky sọ òótọ́ ni o mo mọ̀ pé táwọn òmí bá gbọ́ òmí á yà lẹ́nu pé báwo mo ṣe gbọ́ ìgbà tí wọ́n ṣe kinní yẹn lóòótọ́ ìgbà tí ojú ìyá ìlérí olúwa wá là ó wá bí Wunmi wípé ohun tó gbé mi lọ ṣe tó ń sọ lórí ayé gbogbo àgbáyé nǹkan pé báwo ló ṣe rí Wunmi wá ń sọ fún ìyá ìlérí olúwa wípé títí ẹ ò bá ti ọmọ yẹn very handsome boy yẹn mu mo mọ̀ pé màmá pé mo ti gbọ́ ipe but ti bàbá ìlérí olúwa ló lè bá mu ìyá ìlérí olúwa Abọ́sẹ̀dé wa ń sọ fún pé kí wàhálà yìí lè parí fún mi ní sáǹpù wọn ọmọ ẹ kí n kọ́ bá mi mu fún bàbá ìlérí olúwa kọ́ lè fi ṣe pẹ̀lú tọmọ mi Wunmi wá gbé ọmọ yẹn sá tẹ bá wá ń gbọ́ pé ó gbọ́ ọmọ yẹn sá ó gbọ́ ọmọ yẹn sá n tó ṣe gbé sá nìyẹn ẹni yẹn ti sọ fún mi ti tó ọ̀sẹ̀ kan àbọ̀ sí i bó ti wá gbà tí wọ́n ka ẹni yẹn wá tí wọ́n padà sí newspaper yẹn tó bá máa ṣe test yẹn kó má ṣe nàìjà o tó bá gba sample ibi tó gbé ti sample Mohbad lọ ní abroad ní kó ti lọ ṣe o tó bá ṣe DNA yẹn lẹ́nìwẹ̀ wọ́n á influence o ẹni yẹn pè mí ni torí pé mo máa ń kígbe pé ìlérí olúwa ló ní ọmọ yẹn wá ní kóhun sọ tòótọ́ fún mi lẹ́nu yìí tẹ bá nọ́tìsì pé Wunmi ó ṣe 1 year anniversary fún ìlérí olúwa ó pe ìyá ilé òun bí tí Wunmi lọ sọ́ọ̀sì ni omi mọ àwọn tó sọ fún bẹ́ẹ̀ àtúndé náà ní pọ̀tẹ́ bá kúrò ìfò máa sọ sọ́ọ̀sì yẹn fún yín Wunmi pe ìyá ìlérí olúwa bí yóò pè bí yóò tẹ̀sẹ̀ bí yóò fi voice note lẹ̀ pé òun ti rẹ́ǹtì ibi kan tó ti máa ṣe ọdún kan kí ìyá ìlérí olúwa mú pásítọ̀ tiẹ̀ náà kó máa bọ̀ káwọn ṣe àdúrà inú wa ń bi pé ìyá ìlérí olúwa alájọ tóun ti sọ fún ìyá ìlérí olúwa pé kò respond sóhun kò dá òun lóhùn òun dẹ̀ nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé wọ́n ní tí bá parọ́ mọ́ Caro White ẹlẹ́dẹ̀ kò dá fún mi torí àwọn
Carol White bá ní ìwọ ló sọ wàhálà ní ìwé ní ògbó ni o. Ìgbà tí Carol White lọ understand lọ ṣe arrangement fún ìyá ìlérí olúwa àti Wùmí tó meet nígbà tí ìyá ìlérí olúwa sọ̀rọ̀. Ìṣe ni Wùmí gbà tó máa débẹ̀ Mr. Lati ní ó yí rédíò sókè ni tó ń gbádùn ayé ẹ̀ gbà tẹ̀lé mọ́ pọ́pọ́ kú mọ́ lọ́wọ́ tó ń gbádùn ayé ẹ̀ tiẹ̀. Àwọn tó wá dóde wá wò báyìí bá aṣọ kọ́kú mélèé lọ́wọ́ tó yí mísìkì sókè tó wọ sígílẹ̀sì tó ń gbádùn ayé ẹ̀. Mo wò bóyá yẹn gbogbo kinní yẹn ló ń bí àwọn tọ́jọ́ wà ń bẹ̀rẹ̀ ló pé irú ìyàwó wo lélẹ̀ tí wọ́n fi tú àṣírí ìfẹ́ tó tú fún tó fi dé ọwọ́ mi. Bàbá ayẹyẹ ìlú wa ó láti múra gidi gan ni fún díẹ̀ nìyẹn. Ẹ ṣé. Látòkè. So mo sọ̀rọ̀ lọ́lẹ̀ kan kó tó ní ọ̀la yẹn kọ̀ wọlé. Mi mọ̀ pé tí ń sọ. Wọ́n ti pè yín, wọ́n ti sọ fún yín nǹkan tẹ́ máa ṣe nípa lọ́ọ̀yà tẹ́ máa gbà. Wọ́n ti fún yín ní example lọ́ọ̀yà tẹ́ máa gbà pẹ̀lú ẹgbẹ́ kan tí mo rí. So wọ́n ti fún yín ní example lọ́ọ̀yà tẹ́ máa gbà. Ẹ jọ̀ọ́ nǹkan tó ń sọ yẹn irú lọ́ọ̀yà tó ń ti sọ fún yín pé kẹ́ ẹ gbà yẹn òun ni kẹ́ ẹ dúró lé lórí. Ọ̀rọ̀ lọ́ọ̀yà ọ̀rọ̀ public lawyer no public lawyer àti finalize ẹ̀ àdẹ̀tí fòǹtẹ̀tẹ̀ because gbogbo effort wa tọ̀sán-tòru àti lo omi ara àti lo ẹ̀jẹ̀ ara àti lo ṣan wa àti náwó àti nọ́ra àti lo gbogbo effort wa lórí justice yìí so kíyàn kó wá sọ pé òun fẹ́ delay kó má wá rí justice yẹn gbà kò ní lè possible so nǹkan tá a máa ṣe òun la máa ṣe díẹ̀ nípa ti ọ̀rọ̀ pé wọ́n sọ fún yín pé owó kan ò sí ní GoFundMe àbó wà ń bẹ̀ ẹjọ́ distraction ní tẹ́ bá ti ráyè ẹ pé BJ kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ so kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ìyẹn jẹ́ ti bẹ̀yẹn Ṣadé àti Darosha tá la fẹ́ drag òní kẹjẹ ká focus ẹjọ́. náà la fẹ́ drag àti Debbie. bóyá lẹ́mọ̀ èmi náà ti ní thick skin. Kí ló ṣẹlẹ̀? Yeah, quick one. Kí ló ṣẹlẹ̀? Public law ẹjọ́ wà very important. Ẹjọ́ mo support ẹ because ibi tọ́rọ̀ dé ìtàbà tún gbà tí gbogbo ẹ wá da gbogbo ojú bolẹ̀ ṣe gbogbo ẹ̀. Ṣé mo pé bí Yomi ṣe ń explain ó ní wọ́n need àwọn legal things kankan tó yẹ pé òun ò lè ṣe so káwa gba títí lọ́ọ̀yà kí legal team máa ṣiṣẹ́ lọ ó wà very important kó bá yẹ pé gbogbo àwa dojú bolẹ̀ tán la máa ṣẹ̀ṣẹ̀ máa ṣe pé àkàrà máa send any voice kan máa send it out o ti gbọ́. ṣó ti gbọ́. ibi lẹ́ ń bá sọ̀rọ̀ ni. yẹ ọmọ tí ìwọ ọmọ bá sọ̀rọ̀ àbọ̀ ọmọ tí kọ́. èmi ni sir. máa send any voice note kan máa send it out listen to that voice note and delete it. Okay sir. Okay. Okay sir. Ìwọ nìkan mo send ẹ fún tí n bá rí níta. Èmi ó ṣe gbogbo yẹn o. All right. All right sir. All right. Jẹ́ n bẹ̀rẹ̀ látòkè. Ṣadé ní kẹ́ bá mi wọ́. Darosha kẹ́ bá mi gbé lórí ara wọn tẹ̀gbọ́n àtàbúrò àwọn aláyé bàjẹ́ yẹn. Táyé wọ́n ti bàjẹ́, táyé wọ́n ti polúkúrúmuṣu. Darosha yẹn ń send message sáwa mi báyìí. Ó ikú òjijì máa pa ìwọ àti Darosha. Àrùn máa gbé ẹ̀ ní jèrè ọmọ tó tara yín jáde. Èmi mo sọ bẹ́ẹ̀. Ṣadé ó ní jèrè ọmọ tó tara gbogbo òṣì tó ń ṣe lánàá. Still yet náà òun fọgbọ́n ṣéèdì bàbá Mohbad. Òun throw bàbá Mohbad under the bus. Orí ẹ̀ ti yí. Òun ṣí èrè. Ọya látòkè. Àbíké mu láti lẹ̀ ni. Ayọ̀ jẹ́ mú látọ̀dọ̀ àti. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí power tapping yẹn máa lọ ẹ bá power tap bí gbogbo ẹ̀ ṣe ń lọ náà kí power tapping yẹn máa lọ. Ẹ bá power tap ẹ jọ̀ọ́ 10 people should share this show to 10 people. 10 people should share this show to 10 people please. Olórí ṣe bó ló fẹ́ sọ̀rọ̀ ni elédè ló fẹ́ sọ̀rọ̀. náà gbà tí mo bá yàn ń bẹ̀ ẹ má bínú. Bọ́dá Láti èmi náà fẹ́ sọ̀rọ̀ o but mi ìfẹ́ distract nǹkan tẹ́ ń bá lọ tẹ́lẹ̀ ni. Ẹ káàárọ̀ onílé ẹ ṣọ́ra yìí o. Ó ti dìjà gbóró báyìí wóró sí wóró yẹ sọ̀rọ̀. I love Allah kí ni mo ṣe fún yín.
èmi mo sọ pé ìtẹ̀sọ́ra yín kò ń ṣe àlọ́fàlà. mo rò pa ìlọ́fàlà èèyàn tèmi ni olórí kí ni mo ṣe ṣé kí n máa kó bọ̀ láàfin ni. ẹ máa bọ̀ àyè wà ẹ ká sàn mo kí gbogbo ilé o Fọláṣadé ló ń san fẹsàn kò ń wọ̀ fọ́wọ́ ìdérí gbáko rí ìdíjókòó ẹ ní jèrè ọmọ olórí burúkú ẹ̀dá ó wọ̀n gbogbo ara Fọláṣadé pé ó hate Mohbad ó gbọ́ pé èèyàn pààyàn kíní ó wà very glaring ó clear òun ṣá àti sọ pé Darosha òun fẹ́ kó lọ sẹ́wọ̀n kò dẹ̀ síbi tí Darosha ò ṣe ní lọ sẹ́wọ̀n ó máa lọ di dandan nìyẹn. àìbá wọn sí bẹ́ẹ̀ láìbá wọn dá sí. bẹ́ẹ̀ àti kílẹ̀ ń sọ. mo ní àìbá wọn síbẹ̀ pé kò ní ṣẹ́wọ̀n pé àìbá wọn sí bẹ́ẹ̀ láìbá wọn dá sí dìmọ́ tó ti bá wọn dá sí. àpò pọ́síbù nípò tí ọwọ́ ẹ̀ tiẹ̀ wá bẹ̀ pé ó ṣojú mi kòró lásán ó ní iye ẹ̀wọ̀n tó jẹ́ ó ṣojú mi kòró ó ní iye ẹ̀wọ̀n tó jẹ́ kò síbẹ̀ yẹn fẹ́ ṣe inú fámìlì yẹn ẹ̀yin ẹbí òṣì ẹbí rádaràda ìjọ tí bàbá Mohbad ti kú ìyá Mohbad báyìí lọ́dọ̀ ti ṣẹ̀ṣẹ̀ gbé ọlọ́wọ́ ẹ̀ka yálé òṣì. bàbá Mohbad ọlọ́run bàbá Mohbad wọ́n ṣí kòtò ọ̀run wò. ọlọ́run lẹ́nu ká máa ṣàdúrà fún àwọn ọmọ wa àtọkùnrin àtobìnrin kọ́ ọlọ́run má yẹ kí wọ́n ṣí léyà. bàbá Mohbad ọlọ́run bá mi wà pẹ̀lú yín ọlọ́run bá mi kó yín yọ wo Darosha èṣù láàrin ògiri òkò kó tó kúrú. ó rí bóyá ó kúrú ó dàbí ṣọ́ọ̀kì 9/11. ẹ̀rọ kúkúrú bìlísì thank you. ẹ wojú wèrè bó ṣe dá ó ti pẹ́ ló ti apanijarí ẹ̀dá ọ̀wọ́n wèrè ó ń ṣe live video ìyàwó ẹ̀ padà sọ fún pé anybody tó bá fẹ́ sọ̀rọ̀ kó jẹ́ kí wọ́n máa lọ sí police station mo ò bí pa ayé yín fẹ́ taṣá ẹ̀yin aláyé bàjẹ́ wo Wùnmí inú kò tiẹ̀ sí kan tó kọ́ mi pẹ̀lú Wùnmí ìyẹn ti ṣòfò ń tiẹ̀ ná ó ti ṣòfò ní ọmọ kékeré ara ẹ̀ kò mọ nǹkan tó ń gbé sí agbá kò tí mọ nǹkan tó ń ṣe òun báyìí kò tí mọ̀ ó di alẹ́ kí ọlọ́mbẹ̀là tó mọ̀ pẹ́rù lòun gbé dání ẹ̀yin olórí burúkú ẹ̀dá Ìfọláṣadé wàá jókòó bí ọba arọ bọ́dá ọba arọ ẹ má bínú o olórí burúkú á jókòó sí 3-seater aláǹkárá àǹkárá yìí ni bí ọ̀rọ̀ olóṣì thank àwọn you. aláyé ta. ẹ ká sàn bùrọ̀ láti. ẹ ká sàn. ẹ ká sàn ẹ jọ ok jẹ́ kí n kọ́ correct yẹn náà this is Dr. Muyiwa kì í ṣe Muyiwa àti bàbá Mohbad. àyà mi já òun náà mo fẹ́ sọ pé gbà ní dán. because all the time anytime tí máa ti wá sí ṣù náà máa ń ẹlòmíì gan ò ní fẹ́ gbọ́rọ̀ mi ńgbà ká ti máa ṣépè. ṣe rí nǹkan tí mo rí ni pé ìṣòro tí bàbá Mohbad ní láyé òun ni ibi tó ti máa rí. ṣe rí Fọláṣadé before kí ọ̀rọ̀ Darosha tó wáyé ẹ rí i pé òun kan máa ń gẹ̀ẹ́sì ya Mohbad. bọ́n tó wá wò ó pé eléyìí jẹ́ àbúrò mi òun ló fi wá wò ó pé kóun defend Darosha pẹ̀lú gbogbo nǹkan tó sọ. and nǹkan tí mo dẹ̀ wò ni pé family yẹn owó normal mo believe pé tí owó bá ń wù lórí igi gbogbo àwọn family yẹn á fi ọ̀bọ because gbogbo wọn pátápátá tó bá ti rówó problem wọn tán gbogbo nǹkan tí Darosha sọ yẹn kò sí nǹkan tó come out of it pé number 1 owó number 2 ó wò pé òun lè defend ara wọn. mo fẹ́ bẹ̀ wá jẹ́rí justice the way báwa ṣe ń wo case in the court of law kò rí bí àwa tó wà léṣe máa ń wò. a máa ń wò pé àwọn legal team ò ṣiṣẹ́. jẹ́rí the legal team okay èmi tí mo sọ̀rọ̀ mo contest in Èkìtì mo ní case sí tribunal mo wò ó péjọ àwọn lọ́ọ̀yà mi afẹ́ bàbá ńlá mo gbà mo rò pé lójú mi tábà ti lọ court máa rò pé kò síṣẹ́ táwọn eléyìí until the final address ni mo tó ṣe mọ̀ pé they are working
mo support pé ká gba independent lawyer o but àwọn tó wà níbẹ̀ yẹn kì í ṣe pé bóyá àtọ̀ náà ṣiṣẹ́ ní ìfẹ́ ká máa fi gbogbo 24 hours condemn àwọn legal team yẹn. We are not ẹjọ́ baba. We are not condemning any leg. We plan B and planning B. We are not condemning ẹjọ́. We are ẹjọ́. Listen, we are not condemning any legal team. Tí ìrìbí tá ti condemn ẹnìkan níbí báyìí láti ìgbà tá ti ń sọ̀rọ̀. So we are on plan B. We are on plan B ti wà nìyẹn. Brother tí mo understand. Bẹ́ẹ̀ tẹ́ bá sọ́nsì níwájú èèyàn 700 and something. Wọ́n máa ní wọ́n drag legal team níbí báyìí. Bọ́n ẹ máa ń sọ mí lórúkọ nìyẹn. No, brother tí ẹ understand me. Kì í ṣe I'm not talking about here. Ṣé mo gbọ́dọ̀ sọ nígbà tí mo wọlé wọ́n ní even èmi torí pé bóyá mo jẹ́ mú ìwà ìgbà míì gan wọn ò ní jẹ́ kí n sọ̀rọ̀ because of wọ́n believe pé mú ìwà bàbá Mohbad yìí. Ẹ mọ̀ pé ẹ tún fohùn jọ wọ́n náà ẹ tún fohùn jọ wọ́n. tó kì í ṣe pé bóyá mo sọ pé bóyá ìbí báyìí èmi kàn wọ́n analyse ní pé sometimes àwọn issues kan wà tó jẹ́ pé kò ní open sí public about their activities until the final address court final address gbogbo nǹkan tí Darosha sọ yẹn àwọn lọ́ọ̀yà yẹn wọ́n pick àwọn kọ̀ọ̀kan nínú testimony yẹn tó jẹ́ pé ó máa ràn lẹ́wọ̀n wọ́n pick àwọn kọ̀ọ̀kan nínú statement yẹn tó jẹ́ pé òun ló máa ràn lẹ́wọ̀n final address ló máa ní gbogbo kìíní yẹn máa bring out. Ẹ bá wa ṣe à thank you for the stars. mo dúpẹ́ ní ọjọ́ tẹ pé Mr. Yomi Fabiyi tó sọ̀rọ̀ pé we can use other alternative which èmi fúnra mi mọ̀ pé tí time bá tó I will even support both financially and morally láti pé ká ní other investigators that they can need other lawyers to work along with these things. Nǹkan tí everybody ń fight for ni pé justice for Mohbad. But mo kàn wọ́n pé ní gbogbo nǹkan tó ń lọ yìí àwọn ọ̀tá ó pọ̀ nínú ilé ju àwọn ọ̀tá tá à ń rí níta lọ. Ẹlòmíì á wá bí ọ̀rẹ́ but ọ̀tá ni. Mo mọ̀ pé gbogbo àwọn ọ̀tá tó engage this justice for Mohbad Ọlọ́run á expose wọn. Nǹkan tí mo rí nìyẹn. Ẹ ṣé gan sir. Ẹ ṣé sir. Thank you very much, Doctor. Adé pé. Onílé o. In 10 minutes now, mo fẹ́ lọ gbá àwọn ọmọ mi in school, so I will right back. In 10 minutes. Àwa ló kàn. Ó yá sọ̀rọ̀. Onílé kó bá mi coordinate. Ẹ káàárọ̀ gbogbo ilé, mo kí gbogbo ilé olórí ẹbí tiwa, Dr. olórí ẹbí Lati solution. Ẹ má bínú mo pè é tọ̀ọ̀tọ̀ ní bàbá mi. Thank you very much. Ẹ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ àti gbogbo àwa táwa lórí pláfọ́ọ̀mù yìí gbogbo bá ń jẹ́ tọ̀ọ̀lọ́. Afọláṣadé onímúbí bàtà ọba. Darosha olórí bí àpáta Olúmọ ikán ògbé kan. Ṣé kan gbé kan nu ilé yín tí ò bá ṣọlá Mohbad ọlá ìmọ́lẹ̀. Ọlá àlérí olúwa tẹ́ ẹ jẹ́ nínú ìran yín. Ṣé èèyàn kan mọ̀ yín ni? Ṣé wọ́n mọ̀ yín? Ta ló mọrú aṣọ yín lé aláró? Toró lórí burúkú ara ẹ̀ ó jáde. Ó wá lanu gbàgà pé tẹ̀yàn kan bá wá fún Darosha wọ́n máa wá fẹ́ nìyẹn. Kò ní dáa fún ẹ, kò ní dáa fún Darosha. Kò ní dáa fún ẹ, kò ní dáa fún àbúrò ẹ̀ Darosha tó ń gbèjà ẹ̀. Kí ló dé tẹ̀yìn ìran yìí yá àrán kí ìran báyìí ná? Ìtorí owó mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Dádì Múyìwá tó sọ pé tọ́ bá jẹ́ pé owó máa ń so lórí igi ẹ̀ fẹ́ ọ̀bọ torí owó torí ayé yín bàjẹ́ débi pé iṣẹ́ yẹn ń bá yín mulẹ̀ débi pé tẹ́ bá rí owó báyìí lákàyè yín máa ń sọnù ni. Kí ló ṣe yín gan-an Afọláṣadé? A rò pé èèyàn gidi ni àmọ́ pé ẹranko lásán ni Ọlọ́run kan fà wọ èèyàn bù ẹni. Tán bá wá ṣépè wá sọ pé orí tí ọ̀n kí ń gbé ẹ ṣépè ó fúwe pé náà gbé ẹ ṣépè ọmọ ìyá mi.
tó bá fún èpè wá gbé èpè àmọ́ lórí ìkànnì tó wá yìí o lórí black cap tó wá yìí tó wá ṣòṣì lánàá ẹ̀ wá sáré ẹsẹ̀ àgbọ̀n ẹ̀mí ẹ̀ àgbọ̀n ẹ̀yin olórí burúkú dédé wọ̀nyí ó wá ní kò ṣe Mohbad nìkan lólógo lè tiyín ó ti fi wọ́n pé gbogbo ìdílé yín ìdílé ìyá Mohbad lẹ ní lára ọmọ yẹn ó ní ọ̀tá nulẹ̀ ó tún ní ọ̀tá ń ta kò dẹ̀ sí tí ò jẹ iyọ̀ àti ata ọmọ yìí ẹ bá aṣọ̀tá lójú ayé ó tún kú tọ́nà ẹ tún ṣì ń bá aṣọ̀tá ìyá Mohbad ó dàbí pé tẹ bá ní ìdìfọ́tì rìsẹ́ẹ̀tì kẹ lọ kí fẹ́ràn fún yín ní ìfọ́tì rìsẹ́ẹ̀tì kẹ láti yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ gbọ́n ohun tí àbúrò yín sọ lórí TikTok nítorí ó dàbí pé ọpọlọ ẹ ti dorí kodò Darosha yẹn wá jáde sórí live video ó ná wọn kàn ń fi òkú Mohbad gbowó owó tó yẹ káwọn èèyàn máa fi gbọ́mọ wọn ń tọrọ owó wọn fi wọn pa owó àwọn kan ti dolówó lórí ọ̀rọ̀ Mohbad olórí burúkú ìwọ òdolówó ló kówó Mohbad lọ fi ra mọ́tò iṣẹ́ kí ló ṣe tó fi rí owó tó lọ fi ra mọ́tò ẹ̀yin ìran kíran ìran ibi yìí ó wá ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ náà wá ń ṣe bí èèyàn ṣàkí ń ṣe bí ọ̀rẹ́ egungun ṣe bí ẹran ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ kó gba station lọ́mọ ogun àwọn irú ọ̀bẹ gbẹ̀gìrì irú ń burun irú ọkọ níyàwó àmọ́ Folashade wo ó ti pe ṣoṣo lórí black cap wàá rí ṣoṣo ó ti pè jà wàá rí jà igbá ilé ò ní nísinmi àwo ilé ò ní nísinmi eku ilé ò ní fọhùn torí ìdààmú máa dé bá ẹ lọ́sàn-án gan a máa fi ẹ́ lákàlàkà ọ nítorí kí ni Darosha ṣe máa parọ́ mọ́ bàbá Mohbad oníṣọ́mọ̀ nǹkan tí bàbá Mohbad náà ń ṣe lẹ́yìn ni òun lọ́mọ ẹ̀ kù òun ló mọ nǹkan tó sọnù lára tòun nǹkan tí ò bá ṣe kí ló dé máa dé tó máa sọ pé òun ẹ̀ ń bá àmọ́ ọmọ lẹ́yìn bàbá oníbàbá ó tún lọ ra pósí ọmọ 2 years ẹ wá ní kí bàbá yẹn máa sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń gún kẹ́sẹ́ lábẹ́lẹ̀ ẹni kó má fọhùn jáde ṣó lórí burúkú nìyí ni ìwọ Darosha lọ́jọ́ kìíní àná ó kọ́kọ́ jáde ó ní pé ẹni tó bá dídá kó wá bá wọ ìwọ ni wọ́n ẹ̀ ń bá mu Mohbad ẹni tó bá fẹ́ kú kó wá bá wọ bẹ́ẹ̀ náà lẹ́gbọ́n ẹ̀ náà ṣe fò jáde lánàá pé tán bá wá fún ẹ wá ń gbé ọmọ ọlọ́mọ kan ṣépè ìkà òdẹ jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tó bá jí àbúrò ẹ̀ ní prime boy tẹ́ fẹ́ di ẹrù ebi lé ọ̀tá ẹ̀ lórí ṣó máa gbà àmọ́ bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́ ẹ ṣe ń sọ ọ́nà lẹ́ ṣe ń yìnbọn fúnra yín lẹ́sẹ̀ àná náà sì ìyá Mohbad ti jẹ́ kó yé wa pé Monday ni ọmọ yẹn kú àná sì ìwọ gan tún jẹ́ kó yé wa pé Monday ló kú rí páyé yín ti bàjẹ́. ayé wọn ti làbà skẹ́ṣì. ẹ kàn fi rọ́bù tọ́mọ́lẹ̀ ayé yín polúkúrúmuṣu ayé yín rírè dèrèdè bí omi tó dojúrú kí ló ṣe yín gan-an dádì Mohbad ẹ jọ̀ọ́ àwa bẹ̀ yín ni a sọ pé kẹ́ má papọ̀ mọ́ fámìlì yín àmọ́ ẹ ṣọ́ra fáwọn fámìlì yìí oró ni wọ́n iná ni wọ́n ẹni bí ni wọ́n. torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ Folashade kò ní sọ ọ̀rọ̀ tó sọ lánàá ẹ̀ ṣé ọmọ nǹkan tí bàbá Mohbad náà ń ṣe lábẹ́lẹ̀ ni ibo ni wọ́n ti gbọ́ pé ọmọ kú bàbá ọmọ yẹn ló dìde tẹ̀lé èèyàn lọ ra pósí rí ilẹ̀ Yorùbá ìdí òtí ẹ̀ kí n ṣe ilẹ̀ Yorùbá gan mi gbọ́ rí ẹ gbẹ́rù tàbí amò kí n tú wò ẹ pé bàbá oníbàbá kó wá tú wò ẹ wá ní kó má fọhùn táyé yín fẹ́ bàjẹ́ ni ẹ ní ṣí oríire gbogbo yín ìṣẹ̀yìn mi máa rí rédèrèdè ni. All right, thank you. ọdún bẹ́ẹ̀. Hold on. Kí ló ṣẹlẹ̀?